Aláròyé máa wí o. Nítorí ọ̀gẹ̀dẹ̀ wọ́n ṣá bàbá àgbàlagbà yìí pa sínú oko lẹ́kìtì. Bàbá àgbàlagbà kan alàgbà Ọládùnjoyè Adéníyì ló pàdé ikú òjijì lásìkò tó wà nínú oko rẹ̀ nílùú Òkè Ìmẹ̀sí nípínlẹ̀ Èkìtì lọ́jọ́ Àìkú Sunday tó kọjá yìí pẹ̀lú bí wọ́n ṣe ṣá a ládàá pa nítorí ọ̀gẹ̀dẹ̀ lásán. Aláròyé gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé nítorí wàhálà ọ̀rọ̀ ilẹ̀ tó ń lọ lọ́wọ́ láàrin àwọn èèyàn ìlú Òkè Ìmẹ̀sí èyí tó wà níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Èkìtì àti Ìkòró níjọba ìbílẹ̀ Ìjẹ̀rò. Èdè àìyedè kan ló bẹ́ sílẹ̀ láàrin bàbá ẹni ọdún 62 ọ̀hún pẹ̀lú afurasí tó ṣekú pa á. Níṣẹ́ ló mọ̀ọ́mọ̀ lọ sínú oko bàbá yìí láti lọ jí ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ bẹ́ láìmọ̀ wípé bàbá náà ti wà nítòsí. Dípò tí afurasí ọ̀hún ìbá sì fi sá padà nígbà tó pàdé oní nǹkan nínú oko rẹ̀ láìrò tẹ́lẹ̀, ṣe ló múra ìjà burúkú pẹ̀lú bàbá olóko náà. Lójijì ló fa àdá yọ tó sì ṣá bàbá àgbẹ̀ náà pa lórí ọ̀gẹ̀dẹ̀ rẹ̀. Ohun tá a gbọ́ ni wípé lọ́gán tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé làwọn ẹ̀ṣọ́ aláàbò bíi ọlọ́pàá, àmọ̀tẹ́kùn àtàwọn ọdẹ ìbílẹ̀ ti mú ọ̀nà ibẹ̀ pọ̀n kí kinní ọ̀hún tó yọrí sí rògbòdìyàn ńlá. Àwọn ni wọ́n fi páńpẹ́ òfin gbé afurasí náà tí wọ́n sì fà á lé àwọn ọlọ́pàá tó wà ní tẹ̀sán Ìjẹ̀rò Èkìtì lọ́wọ́ fún ìgbésẹ̀ tó yẹ. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro fún ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì Sunday Ọ̀làdìpọ̀ ní afurasí tọ́wọ́ tẹ̀ náà ṣì wà níkàáwọ́ àwọn ọlọ́pàá tí wọ́n sì ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lọ́wọ́. Ó ní àbọ̀ ìwádìí tí wọ́n ń ṣe ni yóò sọ irú ìgbésẹ̀ tó kàn láti gbé lórí ọ̀rọ̀ rẹ̀ nígbà tó bá yá. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.